Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tẹ́ bá ti láǹfààní láti máa wo ìkànnì yìí. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ yín rèé tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ìkànnì Lovers Arena TV nìkànnì tí ẹ já sí yìí. Mo rọ̀ ọ́ bá mi subscribe sí ìwé ẹgbẹ́ rẹ̀ ń ọ̀rẹ́ máa gbé kan níbẹ̀ táwọn olóògbé máa pè ní notification bell. Bá mi tẹ̀ tó bá ti tẹ̀ tán yóò gbọ́ option mẹ́ta kan wá, èyí tí ń bẹ lókè ohun tí ń ṣe option A, Li àti Li táwọn olóògbé máa pè ní option all. Ó ní kó bá mi tẹ̀ tó bá ti tẹ̀ tán yọ̀ǹda rẹ̀ láìkì fídíò tó ń wò lọ́wọ́. Ẹ jẹ́ kí n máa kí gbogbo ọmọ kóòtù òjíire bí gbogbo ọmọ Oòduà nílé lóko lódò lẹ́yìn odi níbikíbi tẹ́ ẹ ti láǹfààní láti máa wò mí láti máa gbọ́ mi. Àrélùmọ́ bí owó ọ̀rọ̀ yín ní kúkú náà ni tí ó tún so lówó ẹ̀ ní mọ̀sọ́mọ̀sọ́. Akandọ́rọ̀ Awíkòǹkò ló kọ́ mi. Gbẹ̀dẹ̀ bí ogún òyà ànínní lára kòkó bí ogún bàbá. Mo kí gbogbo ọmọ kóòtù òjíire bí àánú Olódùmarè ò ní fi yín sílẹ̀ o. Wàhálà àti ìdààmú ó kéré ó tóbi kò ní ṣọ̀kan yín kò ní ṣọ̀kan wa. Ẹ̀yọ́ àgbékè mo tún gbédé eré olóyin mọ́mọ́ nọ́mbà yìí yàtọ̀ mo mà tún gbédé eré olóyin mọ́mọ́ nọ́mbà yìí yàtọ̀ mo mà tún gbédé. Ènìyàn mi o mo wá fẹ́ sọ̀tàn kan ẹ tẹ́tí ẹ bá mi gbọ́. Bàbá kan láyé àtijọ́ ọgbọ́n lórúkọ rẹ̀ ó níyàwó méjì kò lówó kò sì bímọ. Ọ̀rọ̀ tá a fẹ́ sọ lálẹ́ yìí ọ̀rọ̀ pásítọ̀ Agbala Gabriel ni. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Àkàndọ́rọ̀ Awíkòǹkò pẹ́ káàbọ̀. Ó wà àwọn usual kí n má ṣètò níbi tí mo ti máa ń ṣètò, ṣùgbọ́n mo nígbàgbọ́ nínú pé àìlèjà nílẹ̀ bàbá mi ò débí. Bí èèyàn bá lè jà ọ̀dàn iwájú ta lè bàbá ẹni ìgbèjẹ ẹni. Àìtódótọ̀ sí kọ̀ọ̀kọ̀ díjú àkèré díjú. Ibi gbogbo nílé ọ̀wọ̀ ọ̀rọ̀ nílé, torí pé ọ̀rọ̀ tó bá gbalẹ̀ ẹnìkan kì í fàárọ̀ sọ, èyí tó bá gbàárò sí sọ lálẹ́. N ló mú mi tí n ò fi lè pa ọ̀rọ̀ mọ́ra. Bàbá wù á rí i pé aago 9 tí ó sì rí kọjá dáadáa. Bó ṣe wá rí kọjá náà oòrùn tó kù lókè ọ̀tá sọgbẹ̀ òní lọ́jọ́ ìsinmi lóòótọ́. Mo nígbàgbọ́ pé ẹ̀yin bàbá àti màmá mi ti sinmi dáadáa. Ẹ múra fúnṣẹ́ ọ̀la, ẹ ní jílékú lọ́wọ́, àwa náà ò ní jílékú lọ́wọ́. Ọ̀rọ̀ Agbala Gabriel sẹ́yìn kò wù mí láti dá sí. Ó dẹ̀ ní reason o, because àwọn ọ̀rọ̀ kan ń bẹ tó jẹ́ pé tó o bá sọ wọn á lò ń jowú ni. Ṣé ẹ gbàgbé Oríyọmí Hamzat ti dá sí níjó ní majority yín sọ wípé orogún òwò ni. Ìkọ̀ọ̀kan nínú wa ni ó gbà bẹ́ẹ̀. Ẹ lórogún òwò ni. Ẹni lórí kí ló sọ Oríyọmí Hamzat náà? Ṣé bó ní nọ́mbà Agbala Gabriel lọ́wọ́? Tí ò bá dẹ̀ ní nọ́mbà ẹ̀ lọ́wọ́, ṣé bó lẹ́ni tó lè gẹ̀ẹ́tì ẹ̀ fún? Ṣé bó dẹ̀ máa pa Agbala Gabriel lábẹ́lẹ̀? Ṣé bó dẹ̀ máa ṣe kinní kan? Ṣé bó dẹ̀ máa ṣe kinní kan? Ṣé bí wọ́n dẹ̀ máa rọra bá sọ̀rọ̀ lábẹ́lẹ̀ nǹkan? Gbogbo yín lẹ sọ̀rọ̀ ńgbà náà o. Èmi mẹ̀lẹ́ ń bẹ̀. Mo pèpín, mo dákẹ́ n ò wí nǹkan kan. Lóòótọ́ gbogbo ala sọ̀rọ̀ lórí tọ̀rọ̀ tí Muyideen. A mọ̀ wípé àìfẹ̀lẹ̀ kébò sí Muyideen ní ó jẹ́ ká lè bá a jó. Àṣà ìfẹ̀lẹ̀ kébò sí ẹ̀ ni. Àṣíká lọ́fẹ̀lẹ̀ kébò sí
àbá ti rí àrísà Àgbàlá Gabriel nígbà náà, àbá ti dá lẹ́bi tó yẹ ká dáa. lélẹ̀ tó túmọ̀ sí pé láti ìgbà náà làbá ti wọ̀rọ̀ Àgbàlá Gabriel jìn, àbá ti gbìyànjú láti tọpinpin lórí àwọn oore ọlọ́kọ̀ ọ̀jọ̀kan tí Àgbàlá Gabriel sọ pé òun ṣe fáwọn èèyàn. ó ló ń ran àwọn èèyàn lọ́wọ́, ń bá wa náà sì rí lórí ìtàkùn ayélujára pé ó ń pè fúnràn lọ́wọ́ fáwọn èèyàn. àwọn òṣèré orí ìtàgé tí ò nílé lórí yóò bá wọn bẹ̀bẹ̀ good evening sir, yóò bá wọn bẹ̀bẹ̀, àwọn èèyàn ọ̀dàwó fún, yóò bá wọn kọ́lé, gbogbo wọn ń ṣàjọyọ̀, wọn ń dúpẹ́ pé ẹ bá wọn dúpẹ́ lọ́wọ́ Àgbàlá Gabriel o. oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ń fóònù náà lówó tí wọ́n ń fún lẹ́bùn. gbogbo táwọn èèyàn bá fẹ́ sọ ńgbà yẹn tí mo máa ń sọ ni pé ẹ get out. ẹni tí ìfà ò tọ́ sí ní pé ní àrámù, ibi ọ̀kánjú àyẹ̀ní bá so sí láti ka. mo ní kan fìlẹ̀ anumọ̀ inúlẹ̀, ẹ bá mi share program yẹn jọ. mi ní wáyé sàmì ní wáyé máa dákun tó lọ́lọ́ ẹ bá mi share program yìí, mo fẹ́ kọ́ dọ́dọ̀ Àgbàlá Gabriel. so tí mo máa ń sọ fún gbà náà ni pé anumọ̀ inúlẹ̀, ẹ jẹ́ kẹ́hìn tó ṣe ń di pẹpẹ kó náà jẹ́ ń di pẹpẹ. òye yé mi pé sẹ́ńjì díẹ̀díẹ̀ ò ní ṣàì máa rogún sọ́wọ́ Àgbàlá Gabriel, èmi ò tiẹ̀ mọ̀ pé sẹ́ńjì ńláńlá ní ń rogún sọ́dọ̀ bàbá. ṣùgbọ́n ẹ̀yin èèyàn ẹ̀ ní jáwí, ẹni ayé ń fẹ́ ni yín tí ì lárùn kan lára, ẹni tẹ́ ẹ bá ti nífẹ̀ẹ́ bí èèyàn bá fẹnu kàn án ẹ ti dàrú mọ́tò lọ́wọ́, ẹ̀ ní jáwí, ẹ̀ ní já sọ. bá a róòtọ́ ọ̀rọ̀ ńlẹ̀ tá a fẹ́ sọ ẹ̀ ní já sọ, ẹ̀rù ọmọ bá àwọn èèyàn, wọ́n ní báwọn bá sòótọ́ ẹ̀ ní gbà wọ́n gbọ́. yàtọ̀ sí kọ̀ọ̀kan nù wa táwo òwojú àmójútọ́fọ́ àmọ́ èyí tí ń ṣèdè, àmẹ́ni tí ń rẹ́rìn sí wa, àmẹ́ni tí ń banújẹ́ sí wa, àmẹ́ni tí ń sunkún sí wa, àmẹ́ni tí ń lejú mọ́ wa, kọ̀ọ̀kan wa tiwa ni ká sọ bó ṣe rí. a sì nígbàgbọ́ wípé Ọlọ́run tí ń san ẹ̀san fún kálukú kò ní fi ibi san ire, kò ní fi ire san ibi. torí pé ẹlẹ́san bí Ọlọ́run ọba mi ò sí. ẹ dákun torí Ọlọ́run, gbogbo yín lẹ́ẹ̀fì ọwọ́ yín gbàgbé yìí ọmọ. mò ń bẹ̀ yín ni o, mi ò táṣẹ pa fún yín o, wípé kẹ́ ẹ dákun dábọ̀ kẹ́ ẹ bá mi share program yìí. mò ń bẹ̀ yín ni o, ẹ bá mi share ẹ̀. àkọ́kọ́ mo fẹ́ jẹ́ ká pọ̀lọpọ̀ àwọn èèyàn wọlé. ẹlẹ́ẹ̀kejì ni pé mo fẹ́ jẹ́ kó dé ọ̀dọ̀ Àgbàlá Gabriel. ẹ̀yin tẹ́ bá mọ bá ṣe máa ń táàgì èèyàn, ó dùn mí mi ò táàgì ẹ̀ kí n tó bẹ̀rẹ̀ program. ǹbá táàgì Àgbàlá Gabriel, ẹ̀yin tẹ́ bá mọ bá ṣe ń táàgì yẹn bá ń táàgì ẹ̀. kó náà ó mọ̀ pé a ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ nígbà mú ìdéènì torí Yomi Amsat lọ bẹ̀. ẹ̀yin náà sọ̀rọ̀ sà, ẹ̀yin náà sọ̀rọ̀ mà, ẹni máa yẹn ti try fáwọn èèyàn, kò yẹ kẹ́nìkan kan tiẹ̀ against ẹ̀ rárá. àkí ló ń sorí Yomi Amsat náà ṣe bó ní nọ́mbà máa yẹn lọ́wọ́, ó yẹ kó pè ní kó bá a sọ̀rọ̀, as in gbogbo ẹ̀ la gbọ́. ìkọ̀ọ̀kan nù wa ní pé kò rí bẹ́ẹ̀ o. àwọn nǹkan kan bẹ tí ò ṣeé ṣe lábẹ́lẹ̀, gbangba là á ṣe gbangba, bẹ́sìn ọba bá kú ìta gbangba là á sin sí. Yorùbá ní bàbá lu òṣùbó ká lu nílá, kékeré ẹgbàáfà nílá ní ẹgbàáfà. bàbá wa mo lè ṣe là á yan, bórí Yomi ọba yan gbà náà kò ní wọ̀n rẹ́kọ̀dù lónìí. Having said that, ọ̀rọ̀ eléyìí tí mo fẹ́ sọ lónìí kì í sọ̀rọ̀ Muyideen, ọ̀rọ̀ arábìnrin kan tí wọ́n ń pè ní Kejì, ọmọbìnrin tí wọ́n ní ìṣòro ẹ̀yìn tí ò lè dìde jókòó, tí ò lè rìn,
tó jẹ́ pé ojú kan tó bá wà náà ni máa ń wà tí wọ́n ní ó lọ sọ́dọ̀ Àgbàlá Gabriel. Àgbàlá Gabriel bá solicit fowó but unfortunately Àgbàlá Gabriel náà ló tún gba owó padà lọ́wọ́, ló tún fọgbọ́n ẹ̀wé ọgbà àlùmọ̀kọ́rọ́ yín gba owó padà lọ́wọ́ lédi yẹn. Mo tọrọ àforíjì kí n tó tẹ̀síwájú. Láàárọ̀ yìí ni mo gbọ́ ròyìn ìbànújẹ́, ròyìn tó bà mí lọ́kàn jẹ́ lónìí ọjọ́ tuntun nínú oṣù kẹta. Wọ́n ní Táyé Adégbòdù ọjọ́ lọ nípè, ó jẹ́ ìbànújẹ́ ọkàn mi tí mo wádìí àdìtú ẹ̀ títí mi ò rí tú pé kí ló dé Táíwò, kí ló tó sọ wá sínú ọ̀fọ̀, kí ló tó sọ wá sínú kàyéfì Táyé Adégbòdù, kí ló dé ikú tó fi jẹ́yìn ọ̀kan wa gangan lọ́kàn. Táyé lolú Adégbòdù ọ̀sọ́ Kẹ́hìndé rẹ̀ sínú wàhálà, ọ̀sọ́ sínú ànìkàngbé, kò wù ọ́ bẹ́ẹ̀, ó yé wa. Ọlọ́run ní fífúnni, Ọlọ́run ní gbà padà, ṣùgbọ́n why now? Ọ̀sọ̀ ìyàwó rẹ̀ di opó ọ̀sán gángan, àwọn ọmọdọ́mọ òrukàn. Àṣé òpin rere àwa àti ẹ nípa ẹ wá kọrin níbi ayẹyẹ àyájọ́ ọjọ́ ìbí 50 ọdún mi. Ọdún 18 lélẹ́yìí tá a mọ́ra wa. That was 2008. Nígbà tẹ́ ṣe rẹ́kọ̀dù tẹ́ pè ní Dùn Mí Nínú. Ẹ wá sórí ètò mi ńgbà náà láti wá polówó ẹ̀ nílé Ifẹ̀. Àjọ ṣeré àjọ sọ̀rọ̀sọ̀rọ̀ bá a ṣe mọ́ra wa nìyẹn. Láti ìgbà náà mo ti mọ̀ wò pé bí n bá ní nǹkan tí mo fẹ́ ṣe lọ́jọ́ iwájú, àwọn Èjìrè Adégbòdù ni ó kọrin fún mi. Aláwọn dẹ̀ wá sí múṣẹ́ nígbà tí mo ṣe 50th. Táyé àti Kẹ́hìndé Adégbòdù náà mo pè kán wá kọrin fún mi. Ọmọ tó kọ́kọ́ sọ fún mi láàárọ̀ yìí mo ní kó gbẹ́nu ẹ̀ sọ́hùn. Sọ ọ̀fẹ́ jẹ́ kí tiẹ̀ ọ ta. Wọ́n sọ̀sọ́kúsọ o. Àwọn ọlọ́gàá kò rí bẹ́ẹ̀. Ìròyìn gbé. Mo bá sáré gbé Chrome. Mo bá sáré wò ó. Gbogbo pépà ló ti gbé. Ilé ayé sú mi. Gbogbo àsáré sókè sáré sódò. Àṣé ò sí nǹkan kan bẹ́ẹ̀. Any day anytime lẹ̀mí yìí lè kọsẹ́. O lè kọsẹ́ níbi tí mo ti ń sọ̀rọ̀ yìí. O lè pé àsọkàn tiẹ̀ náà nu. Ìdẹ́rùbánikọ́ reality ni. Ẹ̀mí yìí àwa kọ́ la ní. Bàbá tó ní ọ̀wá dágbà tí ó gbà á. Kò sásìkò, kò sọ́bi tí ó ti gbà á, kò sọ̀nà tí ó gbà á. Ìgbà tá a bá ń sẹ̀mí nìkan ni ká máa sọ ń pa rẹ̀. Ó jẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Ọlọ́run nínú àánú ẹ̀ kó bá wa tẹ́ ọ sáfẹ́fẹ́ rí o. Táyé Adégbòdù a fẹ́ràn ẹ ṣùgbọ́n Ọlọ́run fẹ́ràn ẹ jù wá lọ. Kò sẹ́ni tó fọ́sẹ̀ ojú Kẹ́hìndé rẹ lọ o. Kékeré ni tàwọn pẹ́rẹ́ǹtì yín. Kékeré ni tàwọn fámìlì, kékeré ni tìyàwó àtọmọ. Kẹ́hìndé tẹjọ wáyé ńjọ́ kan náà. Ẹjọ rìnrìn àjò ayé ìgbà kékeré yín ni títí tẹ́ fi dàgbà. And you are both very very hard working. Ẹwọ ọdún náà tá a ti ń ṣe róbóróbó bọ̀. Tá a sì mọ̀ bóyá àjà náà bá ní já náà.
ìgbẹ̀yìn tiẹ̀ ti jánà gbà yẹn sí gbogbo ayé ti mọ̀ yín wọ́n ẹ̀sẹ̀ máa wá bọ̀ díẹ̀díẹ̀ ni ògo dé ẹ̀mí wa pin àtọ́lọ̀ ọba mi sẹ̀ kò sí nínú wa tó lè question Ọlọ́run unquestionable God ni so mo bá gbogbo ẹbí Adégbòdù mo bá yín kẹ́dùn pé kó ara fẹ́ra kẹ́nì kò sáròwà tá a fẹ́ pa fún ọ Ọlọ́run nìkan lábẹ̀ kó bá wa tù ọ nínú kò sí wàásù tá a lè ṣe fún ọ Kẹ́hìndé Adégbòdù ìwọ nìkan ló lè ṣe wàásù fúnra ẹ̀ torí pẹ́rù rẹ ti di púpọ̀ ìyẹn nìkan kọ́ Táíwò ikú ò ṣe dá o ìjìrí Adégbòdù ni a pè o àwọn Adégbòdù twins ní ká pè o ìkan lead vocal ìkejì ń support ẹ lè dá kan pé náà méjèèjì náà lẹ́ pè alágbára bí Ọlọ́run ò sí so gbogbo ẹgbẹ́ olórin ẹ̀sìn ẹgbẹ́ olórin ẹ̀mí ẹgbẹ́ olórin gospel jákèjádò àgbáyé ẹ kú ara fẹ́ra o ọ̀fọ̀ ńlá ṣẹ̀ wá òfò ńlá ṣe wá ẹni ńlá lọ láàrin wa very very gentle cool and fun love to be with guy Ọlọ́run nínú àánú ẹ̀ yóò tẹ̀sáfẹ́fẹ́ rí so now lórí tí mo bá wá ọ̀rọ̀ Àgbàlá Gabriel ni Ọlọ́run nìkan ní dájọ́ àfihàn pínran òòṣà òkè òun nìkan ló mójú àmọ́ òkun sìkà àwọn èèyàn kan ń bẹ tó jẹ́ pé ọ̀tàfà sókè yìí dó borí ni wọ́n ọ̀rọ̀ ẹnu wọn dùn wọ́n máa ń pákéjì láìfù wọn ẹ mọ̀ wá praise wọn meanwhile underground wọn dirty gan irú tiwa ò wọ́pọ̀ I am not telling you that I am saint or clean o n ò clean níbi kankan o àwọn ẹgbẹ́ mi lọ o I am not saint in any way ṣùgbọ́n I will always say it as it is mi ò láṣìírí ń tèmi n tó bá ṣẹlẹ̀ lónìí ẹbí mi lọ́la wọ́n sọ the same thing so now gbogbo aládé Àgbàlá Gabriel gẹ́gẹ́ bí olóore gẹ́gẹ́ bí aláàánú majority ẹ̀yin òbí mi ti ń wò wá tí n bá parí ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ bá tí ì bá pàdé nínú èpè nínú àdúrà ẹ̀ tún f'Àgbàlá Gabriel Kennedy oríṣiríṣi nǹkan lójú mi ti rí ngbà mo ti délé ayé mi ò tún rírú èèyàn bíi tiẹ̀ ẹ bá èèyàn gbowó wọn náà fẹ́ ṣe surgery fún ẹ dẹ̀ solicit fún àwọn èèyàn dẹ̀ dáwó fún ẹ̀yin náà lẹ́dẹ̀ gbowó ọ̀hún 200,000 250 500,000 nǹkan 800,000 ẹ dẹ̀ gbà lọ́wọ́ ẹ̀ tán oore wá di ẹrù lórí ẹni ẹlẹ́ni ẹ wá ń tajà ẹkún ẹ rò pé ẹ lè pawó ẹ̀rín Pasito Àgbàlá Gabriel this will be my first time that I will talk against you mo gbọ́ ọ̀pọ̀lọpọ̀ lábẹ́lẹ̀ but I don't believe them because mo mọ̀ pé ẹni tí bá ń ṣe dáadáa ayé ò rí wí ẹni tí ò ṣe dáadáa ayé ò rí sọ mo sì mọ̀ wípé ọlọ́tẹ̀ kúnnú ayé àwọn èèyàn burúkú kúnnú ayé Awíkòǹkò that is not true go and listen to Àgbàlá Gabriel's side of the story ẹ má tí ì sọ̀rọ̀ nípa ẹ̀ no matter the side of his own story
ẹ̀já kọ́kọ́ gbọ́ ti sáìdì eléyìí tí mo mú wá iná ẹ̀já wí ẹ̀já sọ̀rọ̀ bó bá wá jẹ́ pé ọmọbìnrin pákéjì nǹkan tó sọ ni àwa mọ̀ dájọ́ ta fẹ́ ṣe fún padà bẹ́ẹ̀ máa jẹ́ kó lóbò òru ẹni adó ní kakọ́ àìké mọ́ ní fọ́ gbẹ̀gbẹ̀ kó gbé tọ̀ fún ẹ̀mí gbọ́ ẹlẹ́jọ́ máa ṣàdídùn wí. God bless you. Now, ẹ má jẹ́ ń fẹnu sọlé tó kù gan mọ́. Ẹ já gbọ́rọ̀ lẹ́nu arábìnrin yìí. Instagram, mo dey explain everything tí mo ń go through fún wọn ní pé àti 2021 lára mi ò ti yá. So just last year lọ́yẹ̀ ṣe detect ní pé spine problem ni. Wọ́n dẹ̀ ní pé mo máa ṣe surgery ní pé 13 million ní surgery. So I sent everything to him, gbogbo videos àti. Wọ́n ló máa ṣe surgery. 13 million náà fi máa ṣe surgery fún ó dẹ̀ ti ń bátù pẹ̀lú ẹ̀ láti 2021 like 5 years ago ló ti ń bátù pẹ̀lú àìsàn ẹ̀yìn oríṣiríṣi àwọn èèyàn ló ń bátù pẹ̀lú something similar lóde òní ìsìn ṣùgbọ́n kò sólùrànlọ́wọ́ majority wọn ń dé mọ́ra wọn ò fẹ́ sọ̀rọ̀ wọn síta káyọ́ mọ́ bàbá wọn gbé sọ́nà mi. Pictures everything tó mo lè rìn mi ò lè jókòó mi ò lè dúró so I sent everything to him wọ́n dẹ̀ ní pé kí n wá join life fún un and that first day tí mo join life fún un wọ́n raise owó fún mi wọ́n ní pé kí n kọ́kọ́ lọ jẹun wọ́n pé kí n wá òkè dá àwọn like bí mo ṣe ṣe ń look yẹn so then lẹ́yìn ọjọ́ yẹn náà mo tún padà wá wọ́n raise owó fún mi bọ́ ṣe ń raise owó fún mi lọ ń sọ iye báyìí lówó ti di iye báyìí lówó ti di wọ́n dẹ̀ ń send ìgbà kan tẹ mo ní pé kọ́ máa send owó yẹn sí mi pé kọ́ tọ́jú ẹ̀ wọ́n ní rárá ní pé ṣe in case tí bá fẹ́ ra oògùn àbí tí bá fẹ́ jẹun nípa àwọn máa send ẹ̀ sí mi wọ́n ṣáà send owó yẹn sí mi so àwọn ní owó yẹn pọ̀ mo ò lè rí lójú kan àfi kí n máa lọ káàkiri wọ́n ṣàbí fẹ́ mi káàkiri pé kí n ṣáà máa lọ from one place to another wọ́n fún mi láwọn page àwọn èèyàn tí mo máa lọ gan pé kí n lọ bẹ̀ pé wọ́n máa assist wọ́n tún ní pé ọ̀rọ̀ Agbala Gabriel yìí náà wọ́n wá in support wọ́n mọ̀ nípa ẹ̀ wọ́n ní pé kí n lọ. ẹni tó kọ́kọ́ assist ẹ̀ tí wọ́n raise owó fún ẹni yẹn release gbogbo owó tó raise ó release ẹ̀ fún ó ń fún bọ́n ṣe ń send ẹ̀ sí ọmọbìnrin ló ń sọ fún ọ wípé kán má send owó yẹn sóhun ẹni ẹ sọ pé no ó lè ní ìdí ẹ̀ ọwọ́ olówó lówó jọ sí àti pé bàbá fàgbòfégún ṣe la jókun rẹ̀ sílẹ̀ mi ò bá fẹ́ ṣèrànlọ́wọ́ fún yàn kó ṣèrànlọ́wọ́ fún yàn tí n bá fẹ́ rèé sówó fún yàn I will never use my account number máa lo account number onítọ̀hún kò dẹ̀ wù mí kó nítọ̀hún máa jábọ̀ fún mi iye tó ń pa tàbí iye tán fóun so. máa fún mi ó máa raise owó fún mi ìgbà tí mo fẹ́ lọ náà àwọn náà lọ tún fún mi lówó mọ́tò tí mo wọ̀ lọ síbẹ̀ ṣùgbọ́n tí mo dẹ̀ débẹ̀ gbogbo mo yẹ débẹ̀ tí wọn kọ́kọ́ dá mi lóhùn tí mo padà wálé mo sọ fún wọn ìgbà tí mo tún padà lọ again tán ní pé kí n máa bọ̀ mo tún ṣàlàyé again fún wọn mo dẹ̀ débẹ̀ wọ́n dẹ̀ ṣe fídíò fún mi nígbà tí mo débẹ̀ wọ́n post fídíò yẹn within 24 hours tó ṣe first video yẹn mo ti rí 2 million so wọ́n assign ẹnìkan fún mi nípa ẹnìyẹn ni kí n máa fún ní report bówó yẹn ṣe ń wọlé and I was being truthful to them torí pé mo fẹ́ nǹkan tó máa jẹ́ wípé wọ́n máa bínú ní pé owó ń wọlé mi ò ṣètọ́ pẹ̀lú àwọn mo ò fẹ́ so mo jẹ́wọ́ fún wọn bówó yẹn ṣe ń wọlé iye báyìí ló ti wọlé iye báyìí ló ti wọlé so wọ́n máa rán bọ̀bọ́ yẹn wá bá mi ní pé èlé ló ti wọlé máa fún ní fóònù mi máa ní pé kó ìwò fúnra rẹ̀ kóun náà confam adẹ́rì ó máa ní ní pé first time yẹn wọ́pọ̀ ó dé ó ní wọ́n sọ pé bọ́ọ̀sì tó máa fi lọ ń gbé àwọn èèyàn láti ìta wá sí church ní pé wọ́n ní pé kí n ra bọ́ọ̀sì méjèèjì then lẹ́yìn yẹn wọ́n tún ní pé. now mo nígbàgbọ́ pé gbọ́ nǹkan tó sọ mẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n rí aláìsówó fóun wọ́n máa ń fi lọ ń kó àwọn èrò wá sí church láti ìta kóun wọn rìpò sí méjèèjì ẹni táìsàn ẹ̀yìn ń ṣe tó fẹ́ sí surgery tó wá fún assistant táwa torí pé wọ́n dáwó fún táwa ní kó máa rìpò sí mọ́tò ó ṣe jọra wọn mọ́tò tán fi lọ kérò àwọn èrò tán fẹ́ lọ kó ṣe papọ̀ mọ́ ẹni tí àìsàn ẹ̀yìn ń ṣe tẹ́ ẹ̀ tọrọ owó fún pé káwọn èèyàn help. oúnjẹ táwọn èèyàn máa ń jẹ ní every Sunday ní pé kí n sponsor oúnjẹ yẹn èmi sọ pé bí i expenses tó ní kọjá 100,000 naira ni wọ́n wá ní ara ní pé 850,000 tí ni mo máa san. 850,000 naira lẹ́yìn tó bá rí pósí mọ́tò méjì
oúnjẹ táwọn ọmọ ìjọ máa ń jẹ every Sunday ṣé dandan náà fi ń wá oúnjẹ fọmọ ìjọ ni ṣé dandan lèèyàn fi ń kérò jọ ní church ni ṣé tìpátìkúkú làwọn èèyàn fi wá church ni tó bá já pa àwọn tó fẹ́ wá jẹ oúnjẹ lọ́jọ́ Sunday nìkan ló ń wá church ó túmọ̀ sí pé wọn ò wá jọba ọ̀run wá wọn ò sì wá sẹ̀ ìyanu wá ebi tí ń pa wọn mọ́ bá wá wọn fẹ́ wá jẹun ní church ni ó sì wá di ẹrù ẹni tó níṣòro tó jẹ́ pé ìṣòro tiẹ̀ ló gbé wá láàyè ọ̀tọ̀. owó kí ní 350,000 yọkọ mi. wọ́n bá wọn máa fi gba fuel sínú bọ́ọ̀sì méjèèjì àwọn dẹ̀ máa fi ṣe oúnjẹ tó máa ń fún members ní every Sunday. ẹ̀bà àti pọ̀mọ́ lọ́mọ. bí dandan ni káwọn mẹ́mbà jẹun ni. máa gbọ́ ẹ tí gbọ́n kọ̀ọ̀kan ẹni sùn ẹ̀ṣẹ̀ máa gbọ́ wẹ̀lọ. bàbá yẹn tí wàá padà wá bá mi again ní pé kí n wá lọ dúpẹ́ lọ́wọ́ wọn ní pé kí n dẹ̀ envelope bí i 50,000. after 850,000 naira ẹni tí wọ́n yàn ti madam ó ní kó wá lọ dúpẹ́ lọ́wọ́ Agbala Gabriel kọ́dẹ̀ envelope 50,000 naira between me and you sir between me and you ma téèyàn bá sọ pé èèyàn fẹ́ f'Agbala Gabriel 50,000 naira máa béèrè owó kínni because irú àwa ìlú lè jọ lójú 5,000 jọrú wa lójú 10,000 jọrú wa lójú ṣùgbọ́n irú Agbala Gabriel 50,000 báwo owó kí la sọ pé kò fi ṣe káàdì ní àbówó epo mọ́tò wọ́n ní kọ́ wa ọ̀nà sọ pé kò wá lọ envelope 50,000 naira fún ẹni tó wá náà ló ti kọ́kọ́ sọ wípé ó mọ̀ pé kò ní fẹ́ gbà o bọ̀ kó make sure pé ó fọ̀ sí ẹ̀ fún. ní pé wọ́n lè má fẹ́ gbà ó ní pé but kí n ṣàfi agídí mu fún wọn mo ní mo ti gbọ́ àwùjọ cash 50,000 mo fi sínú envelope wọ́n gbé mi lọ sọ́fíìsì wọn bàtà débẹ̀ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn and everything mo wá fún wọn ní envelope wọn ní àǹtí kò yẹ kẹ́ tún máa ṣe wàhálà báyìí owó tẹ́ san yẹn náà owó yẹn pọ̀ ẹ ṣe gan kíní kan ọgbà envelope yẹn lọ́wọ́ mi wọ́n máa bí ẹni pé àwọn ò mọ̀ ń pa ẹ̀ bọ́ irọ́ ni àwọn gangan wọ́n bá àwọn fífi yẹn wá láti wá mi lẹ́yìn tí wọ́n gba ìyẹn tán wọ́n lọ wọ́n tún dé wọ́n ní pé wọ́n broke 50,000 mo fún wọn. Agbala Gabriel broke wọ́n wá nídìí 250,000 150,000 ní òní jẹ́ k'Agbala Gabriel broke mọ́ wọ́n tún gbà á lọ́wọ́ woman yìí ó tún fún wọn. wọ́n tún dé wọ́n ní pé wọ́n ṣe káwọn arúgbó báwọn broke ṣé Agbala Gabriel ló ní wò. Agbala Gabriel lọ broke wọ́n rán bọ̀bọ̀ yẹn wá bá mi báwọn. ṣé Agbala Gabriel broke kìkẹ́. bẹ́ẹ̀ ni. ṣé ẹjẹ bá bínú ṣe bàbá yẹn gẹ́gẹ́ ló wá sọ bẹ́ẹ̀ ńgbà tó wá. òun ló ń sọ òun ló máa ń rán wá bá mi nǹkan tó bá dẹ̀ rán wá kó wá ṣe ló ń ṣe gbogbo nǹkan tó rán wá fún wọn mọ̀ pa ẹ̀. Aláàjì yẹn káàbọ̀. Yes sir. àwọn ni mo pè torí wọ́n close mọ́. ẹni tí wọ́n jẹ́ kọ́ yìí sọ̀rọ̀ tó ẹjọ́ kó ṣàlàyé ọ̀rọ̀ ẹ dáadáa ná. Okay. ṣe máa ìdáhùn pé jọ. so wọ́n tún ní pé káwọn àwọn arúgbó kó wá ṣe prayer fún mi ní pé kó fi irun funfun wọn kó fi ṣàdúrà fún mi mo fáwọn yẹn ní 16,000 àwọn yẹn tiẹ̀ ṣiṣẹ́ ń gbọ́ ní pé òkè yẹn ṣì nọ́mà mo fún wọn ní 16,000 àwọn 16 ni wọ́n pé wọ́n mú 1,000 láàrin ara wọn lẹ́yìn yẹn wọ́n tún dé wọ́n tún sọ pé ní pé àwọn fẹ́ lọ nípa Agbala Gabriel fẹ́ lọ bìkan wọ́n ní ìdí fuel sínú mọ́tò wọn 70,000 mo fún wọn. ṣé tí wọn bá solicit owó fún ẹni yìí t'Agbala Gabriel bá fẹ́ lọ síbì kan kò ní répo sínú mọ́tò ẹ̀ tí ó gbé lọ ṣẹ́yìn náà ń ṣí 250 150 wọ́n tún fẹ́ repo nu mọ́tò. tún lọ sí program Prophet Taiwo Òjó lọ́jọ́ kan wọ́n pè mí lórí fóònù ní pé àwọn ní ìdí ọjọ́ yẹn gan bedroom ni mo wà ló ń pè mí bọ̀ fóònù tèmi dẹ̀ wà níbi tí mo máa ti ń sùn wọ́n wá pe nọ́mbà security pé kí security wọ́n wá gbé fóònù fún mi nínú bedroom ní pé kí n send 250,000 urgently nípa àwọn wà ní program Prophet Taiwo Òjó àwọn ní ìdówó yẹn very urgent mo ṣáà send 250 yẹn sí wọn nígbà tí mo wẹ̀ tán the following day ṣáà àbí ọjọ́ kẹta wọ́n tún pè wọ́n tún ní pé yẹn ní pé kí n yá wọn ní 600,000 àwọn máa dá padà fún mi táwọn bá dé títí alẹ́ kíní kan èmi tẹ̀sí wọn pé báwo ni ẹ ṣe máa ní pé kí n yá yín lówó tí màá wá dá padà tí màá tún wá gbà lọ́wọ́ yín but even at that gan lẹ́yìn tí mo send 600,000 yẹn gan you didn't even say anything you didn't even mention it pé yà káàtì ẹ̀fẹ́ nìyí ní refund àbí nǹkan kò sí nǹkan tó jọ wọn ò fún mi ní refund wọn ò fún mi ní anything wọ́n ṣà ń gba owó yẹn wọ́n ń gbà lọ ibi tí inú tí wá bí mi jù mo wá fẹ́ lọ fún appointment ní Babcock torí Babcock ni mò ń lò ní Ilé-Ìṣàn so mo wá sọ fún wọn ní pé mo fẹ́ lọ sí hospital ní pé mo ní appointment ní hospital mo dẹ̀ fẹ́ ṣe àwọn test kankan tí doctor ní pé kì í ṣe ní pé since owó díẹ̀ ti wà lọ́wọ́ mi pé kí n kúkú ṣe àwọn test yẹn once and for all wọ́n wá lókè pé àwọn máa tẹ̀lé mi àwọn máa ṣe fídíò pé táwọn bá dẹ̀ ti ṣe fídíò yẹn àwọn máa wá post fídíò yẹn sórí page àwọn máa jẹ́ káwọn èèyàn mọ̀ pé mo wà ní hospital ní pé kí donation yẹn máa stop káwọn èèyàn sì máa help lọ mo dẹ̀ ni mo ti gbọ́ wọ́n ní mọ́tò mẹ́ta làwọn máa gbé lọ mọ́tò títa wọn
mọ́tò táwọn protocol máa ń gbé then èmi àtàbúrò mi tó dúró tì mí a máa wọ church bus wọ́n lé mi ni mo máa fuel mọ́tò mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n gba 500,000 lọ́wọ́ mi fowó fuel ọjọ́ yẹn mo sun ẹkún láti àárọ̀ dalẹ́ ni mi ò jẹun mo lè ṣe nǹkan gbogbo àpàdé ló ń gbóná tí mò ń ké ní pé kí ló dé pé gbogbo owó tẹ fún mi gbogbo ẹ̀ lè ti gbà padà tán yìí èlò ló kù lọ́wọ́ mi mo ṣáà ń sunkún lọ́jọ́ yẹn àwọn pásítọ̀ wọn kọ̀ọ̀kan máa ń bá mi pé kí ló ṣe mí tí mò ń ké kí ló ń ṣe mí tí mò ń ké kò ṣeé sọ síta ní pé wọ́n fi ọ̀nà èrú gbowó lọ́wọ́ mi gbogbo àwọn tí wọ́n bá wà bẹ́ẹ̀ tí wọ́n súnmọ́ mi àwọn tó sùn tì mí tó gbé ẹni sọ́dọ̀ ti tèmi wọ́n ní kó kúrò ń bẹ̀ wọn ò jẹ́ kẹ́nìbọ̀dì súnmọ́ mi wọn ò gbà kẹ́nì kankan súnmọ́ mi wọ́n ní mi ò gbọ́dọ̀ mẹ́kọ̀ rẹ mi ò gbọ́dọ̀ bẹ́nìbọ̀dì sọ̀rọ̀ olúwa mi ò nífẹ̀ẹ́ sí olúwa mi ò mọ̀ sọ̀rọ̀ ni tọ́ba bẹ́ni báyìí lọ́dọ̀ rẹ wọ́n mọ̀ sọ̀rọ̀ ní pé ṣe lòun pé rojọ́ wọn ò láìkí rẹ̀ wọn ò bẹ́ni kankan sọ̀rọ̀ ibi báyìí ogun ni everybody gbé débí wọ́n máa sọ̀rọ̀ wọ́n máa rojọ́ fún ọ wọ́n náà wọ́n máa rojọ́ fún wọn pé wọ́n kó lọ́wọ́ rẹ̀ wọ́n pe kinní kan fún ọ wọ́n sì máa sọ̀rọ̀ ní kinní kan ẹ mọ̀ fọ́ọ̀mù mítìn. ayé ò epo tánu epo tánu jẹrẹtọ̀ ayé o Joshua ó ti paná wà gbé náà wà mọ́ sí láìfù lọ́wọ́ ayé o ẹ má bínú ẹ dákun o ẹ jẹ́ ń gbé náà wá o ayé o wà gbé náà wá ń sìn ó yá bá ń tàn ok náà ẹ já máa gbọ́ nǹkan tá à ń gbọ́ lọ ẹ má bínú ẹ foríjì mi o nepa ni o. ìjọba máa bẹ́ẹ̀ ní kankan sọ̀rọ̀ ó ti ń kóyàn mọ́ra jù ó ti ń ṣe kọ́ ọ́n máa complain iṣẹ́ lọ́dídì fi space sílẹ̀ láàrin mi ni pé kẹ́nìbọ̀dì má sùn sí di space yẹn wọ́n tún fi èèyàn ṣọ́ wọ́n fi màmá kọ́ báyìí ṣọ́ pé màmá yóò gbọ́dọ̀ gbà kẹ́nìbọ̀dì ṣe anything níbẹ̀ gbogbo àwọn tó máa wá ń charge phone níbi ẹgbẹ́ ọjọ́ ẹgbẹ́dọ̀ mi ní sọ́tẹ̀ tiwa wọ́n stop everybody ní pé nìkan kò gbọ́dọ̀ charge phone níbi gbẹ̀mọ́ wọn ò gbọ́dọ̀ rẹ́ anybody pẹ̀lú mi so that mi ò ní máa sọ fún wọn bí wọ́n ṣe ń gba owó lọ́wọ́ mi mo ṣáà kà á mọ́ra ògbà tó gba 500,000 lọ́wọ́ mi owó fuel tán àwa fẹ́ lọ sí Babcock mọ́tò mẹ́ta lọ ti promise mi pé àwọn máa gbé lọ Ọ̀yọ́ta fẹ́ lọ mọ́tò méjì lọ gbé mo wá ń béèrè lọ́wọ́ ẹ̀kan lára àwọn pásítọ̀ yẹn ni pé kí ni reason tẹ́ ṣe gbé mọ́tò méjì ṣe bí mọ́tò mẹ́ta lẹ gbà lọ ní ẹgbà fuel lọ́wọ́ mi and before that time wọ́n ti rán bọ̀bọ̀ yẹn wá bá mi like a week before ní pé Agbala Gabriel fẹ́ ra táyà sẹ́sẹ̀ mọ́tò wọn wọ́n ní ìdí owó pé kí n fún wọn lówó ní pé. Agbala Gabriel fẹ́ ra táyà sẹ́sẹ̀ mọ́tò wọn. wọ́n fi ra táyà sẹ́sẹ̀ mọ́tò ní pé yẹn olúwa mi broke wọn kì í béèrè owó lọ́wọ́ members báyẹn but wọ́n broke gan ni this time around mo lókè èlò ló ń ta táyà ọjọ́ tí mo sọ yìí 700,000 lọ́gbà lọ́wọ́ mi fowó táyà. 700,000. 700,000 naira náà gbà fowó táyà ẹ wo bọ́n ṣe ń gbowó yẹn 600 800 250 300 700 èèlò ni ó kù. 1,000 ni wọ́n gbà bẹ́ẹ̀ ni. ṣé ń gbọ́ o gbogbo ẹ̀ gbogbo tó ń sọ̀rọ̀ yìí ni pé ṣe bí mọ́tò mẹ́ta lẹ fẹ́ gbé báwo ló ṣe wá di mọ́tò méjì báyìí pásítọ̀ yẹn wá ní ẹ ní pé mọ́tò táwọn protocol máa ń gbé yẹn tó yẹ káwọn wọ̀ ní pé táyà mọ́tò yẹn ò já mo ní ṣe fẹ́ ti gba 700,000 lọ́wọ́ mi ní last week tẹ́lẹ̀ fẹ́ fi ra táyà tuntun sẹ́sẹ̀ mọ́tò yẹn wọ́n wá ní ẹ ní pé àwọn ra táyà tuntun 4 bọ̀ àwọn change méjì sẹ́sẹ̀ mọ́tò yẹn méjì tó kù àwọn kó sẹ́sẹ̀ bọ́ọ̀sì yẹn tá fẹ́ gbé lọ mo ní mo ti gbọ́ mo ò sọ kankan àwa dé hospital tán adébítà ti fẹ́ ṣe test àṣe test alákọ̀ọ́kọ́ akúrò bí alọ́sítà ti máa ṣe test lẹ́ẹ̀kejì wọ́n wá dá mi dúró níbẹ̀ wọn tètè dá mi lóhùn so mo ṣáà lie down síbẹ̀ mo ṣáà ń ronú mo faṣọ bojú mo ń ké lábẹ́ aṣọ yẹn ibi tí mo. náà tọ́lá ìgbẹ́ nìkan sọ pé ṣó ní evidence àwọn nǹkan tó ń sọ ó ní gbogbo ẹ̀ lọ́wọ́ ó wà lọ́wọ́ ẹ̀ gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ ẹ̀. tí ń sunkún ibẹ̀ ló ti rán ẹni wá bá mi ní pé kó sọ fún mi ní pé èmi ni mo máa sponsor oúnjẹ tí àwọn tó tẹ̀lé mi máa jẹ ni mo ní ó tètè ya gbàwẹ̀ o mo ní ṣebí pásítọ̀ ní gbogbo yẹn tẹ̀màwẹ́ gbàwẹ̀ máa ti mọ yín lára mo ní tètè ya gbàwẹ̀ torí wọ́n náírà èmi ò ní o lọ́ba ní ẹkùn mi pé mi ò lè sọ báyẹn ṣùgbọ́n àwọn èmi làwọn gbé àwọn dìde ní pé normal táwọn bá wọ vẹ́ẹ̀sì foundation Agbala Gabriel yìí kúrò nínú ìjọba. anything tẹ́ bá bá mi sọ sìn ẹ máa bọ̀ lórí live fún mi kẹ́ wá defend ìjọṣe anything tẹ́ bá fẹ́ bá mi sọ nísìnyí mi ò ṣe bá mi ò ṣe behind the camera mọ́ mi ò ṣe kọlù mọ́ anything tẹ́ bá fẹ́ bá mi sọ come to my live stream and defend your church come and defend your pastor.
fáfi message pa mi continue. ewa yìí náà ló wá bá mi ò ní pé tí àwọn bá wọ polo foundation Agbala Gabriel yẹn àwọn bá fẹ́ wọ tẹ́lẹ̀ yàn jáde ó ní iye táwọn máa gbà lọ́wọ́ ẹ̀. Can you imagine? ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà máa ṣe ń church tẹ́ máa fọkàn sí pé wọ́n ń ṣe é fọ́lọ́run ni àṣé lóòótọ́ ni pájá ò torí olówó ẹ̀ sọdẹ bí wọ́n bá wọ first foundation Agbala Gabriel tẹ̀lé Agbala Gabriel jáde ó níye tí wọ́n ń san fún wọn kò ṣàjèjì àti àwọn tó ń ṣe mírèkù tó ń gbowó mírèkù kan tó lọ àwọn tó ń pákéjì mírèkù tó ń sanwó mírèkù fáwọn tó wá ṣe mírèkù lọ́dọ̀ wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ spirituality nínú ẹ̀sìn dà ta ló gba ìpè ta ló gbọ́ ìpè ta ló pè rẹ̀ ní àwọn tó pera wọn ìránṣẹ́ Ọlọ́run ìránṣẹ́ Ọlọ́run wá dànù wọn kò sọ̀fẹ́ lórúkọ ìránṣẹ́ Ọlọ́run ní táwọn gan pa sápò ojú tí wọ́n fi ń ṣe nǹkan síta lọ gbogbo àwọn èèyàn dẹ̀ ń pìtì Agbala Gabriel nígbà yẹn wọ́n dẹ̀ ń support wọ́n dẹ̀ ń help lórúkọ àwọn èèyàn yẹn gbogbo nǹkan àṣẹ Muyideen torí ọ̀rọ̀ ẹ̀ tí ọ̀já geere ni ò jẹ́ ká gbọ̀rọ̀ ẹ̀ gbọ́ àṣọ ní nítorí kó tó fọmọ́ pé òun ò gbé bẹ̀ mọ́ ọkàn Muyideen sọ fún un wípé iye tí wọ́n gbà nítorí òun kọ́ náà ná nítorí òun tó dìjà wọn nìyẹn o ó fọkàn sí pé nǹkan fóun ju tí wọ́n ń táwọn èèyàn dá fóun ó ju tí Agbala Gabriel fóun lọ jẹ́ kó wí aláìmoore látàgé ẹ̀ ìmí wà náà tó sọ̀kùlù Muyideen bí aláìmoore ẹ̀dá kan ni ọ́. nìyẹn nínú church premises káwọn tó bọ́ta rárá àwọn máa ti gba owó yẹn lọ́wọ́ ẹ̀ nìyẹn ní pé so owó oúnjẹ tán ní pé kí n san yẹn ní pé kò kì í ṣe pé bí àwọn fẹ́ gbà mí ní pé èmi right mi ni láti fún àwọn ní owó oúnjẹ mo wá ní òkè mo ti gbọ́ èèlò ni ẹ fẹ́ fi jẹun èèlò lẹ fi jẹun kò sáà lè kọjá bí i 20,000 eléyìí ní rárá o ní pé 100,000 làwọn máa gbà lọ́wọ́ mi fún oúnjẹ wọ́n yẹ takú lé mi lórí ní bápọ́ọ̀kì lọ́jọ́ yẹn nìyẹn tó sáfù lé mi lórí pé 100k làwọn máa gbà mo ò ní choice ṣe mo ní láti fún wọn ní owó yẹn mo ń sunkún wọn tẹ ojú mi bàtà wá ṣe tẹ́sì yẹn tó fẹ́ gbé mi padà sínú mọ́tò Agbala Gabriel wá pè wọ́n wá ní àǹtí ẹ̀gbọ́n wọn lẹ́yìn lẹ tún fún wọn ní owó oúnjẹ kò yẹ kẹ́ tún máa ṣe gbogbo ìnáwó yẹn ti ṣe kíní kan ẹ ti try gan ẹ ti náwó gan kíní kan nínú owó tó ti pé yóò dẹ̀ ni àwọn ọlọ́run wọn wá o mo wá ní dádì ebi ń pa wọn ni ẹjẹ́ ọjẹ́ response tí mo fún wọn nìyẹn mo ní ebi ń pa wọn ni ẹjẹ́ ọjẹ́ mo ní àwọn gan ṣì máa dáwọ́ oúnjẹ tèmi gan máa jẹ lọ́sàn-án ìfún mi torí èmi gan tí lówó ti máa fi jẹ. gbogbo ọkùnrin tèmi tẹ̀ ní pé bí àwọn tẹ̀ wà nínú premises yẹn gan ni wọ́n wá ní pé wọ́n sọ ní sí pé wọ́n ti jáde ìyẹn Agbala Gabriel pé wọ́n ti jáde mọ́ alókè. bẹ́ẹ̀ ni gbàtà jẹ́ ṣetán adúró dé wọn gbàtà àrí wọn àwa wá kúrò ní Ìbàdàn tiwa làwa fi wá lọ sí àkúrò ní Ìlíṣàn la fi ń lọ sí Ìbàdàn ní titiwa so bàtà jẹ́ délé wọn ò bá mi sọ ẹni tí wọn ò tẹ̀ mẹ́nu bà wọn ṣe kọ́kọ́ èmi náà dẹ́ ń wòran àwọn test tí mo ṣe yẹn wọ́n ní 2 weeks ló máa take kó tó jáde so wíìkì tí mo lọ yẹn wíìkì náà làwọn test yẹn wá jáde bọ́yẹ mẹ́sẹ̀gì mi ni pé àwọn result yẹn ti ready mo wá sọ fún wọn ní pé result ti ready o ní pé next week Tuesday mo máa padà sí hospital máa lọ rí doctor so that wọ́n máa lè fix date fún surgery then máa lè mọ bí mo tún ṣe máa hustle láti wá balance owó yẹn kankan báyẹn wọn láwọn ti gbọ́ so mo wá sọ pé ẹ má wulẹ̀ rán èrò tẹ̀lé mi this time around torí pé mo ò ní 500,000 owó epo àti 100,000 tí màá tún kó lẹ̀ fún oúnjẹ ní pé ẹ kàn mú èèyàn méjì ọ mẹ́ta tó lè gbé mi láti inú mọ́tò gbé mi dé inú ibi tí màá ti rí doctor ó tán wọ́n dẹ̀ lókè àwọn ti gbọ́ mo wá ok wọ́n wá ní pé màá sanwó epo mo ní mo ti gbọ́ èèlò lówó fuel lọ́lọ́lọ́dé ni wọ́n bá ní 200,000 lówó fuel mo bá ní láti bíbá yìí sí Ìlíṣàn 200,000 owó yìí ti pọ̀ ju ẹni pípọ̀ yìí ẹ̀dẹ̀ ṣàánú mi pé mi lágbára owó tẹ̀ ń pé owó tí mò ń wá yìí kò tí ì pé nípa tó fẹ́ gba 200,000 mo ṣàníkọ́ gbé mi lọ sọ́fíìsì Agbala Gabriel pé kí n lọ bá fún ara mi pé kí n bẹ̀ wọ́n ṣàgbé mi mo dé ọ́fíìsì wọn mo bá ní àmúyídádì mo wá rí yín ní sà wọ́n ní pé mo ní mo fẹ́ lọ sọ́fíìsì lọ́jọ́ Tuesday wọ́n dẹ̀ ní pé kí n tún sọ 200,000 owó epo mo ní owó pọ̀ lọ́wọ́ mi mo ní owó mi gan kò tí ì pé owó surgery tí mo fẹ́ ṣe mo ní ẹ̀jọ́ sami ní àǹtí mi ò mọ kankan pa rẹ̀ mi mọ bọ́ ṣe ń repo wọn mi mọ bọ́ ṣe ń ṣe ṣé tó yẹ lọ ṣe wá gbé yín dìde
àwọn protocol wọn wà ń bẹ, àwọn pásítọ̀ wọn wà ń bẹ, driver tó ń wa mọ́tò náà wà lórí ìdúró. Wọ́n wá ń gbọ́ driver ó yẹ kí 100,000 yẹn náà lè torí epo wà lọ àtàbọ̀ àbíbò. Mo ṣàmọ̀ pé mọ́tò ṣọ́ọ̀ṣì máa ń jẹpo àmọ́ mi ìmọ̀ye tó máa ń repo sínú rẹ̀ mi ìmọ̀ bó ṣe mọ́ ń ṣe. Ẹ wò wàhálà yín gan pọ̀ jàre ẹ tó rẹ̀ lẹ́sẹ̀ wá gbẹ̀yìn lẹ́ni dìde ìyẹn ò tó nǹkan kan. Ó yẹ kó ẹ gbọ́ driver ẹ gbọ́ pásítọ̀ ó yẹ kó lè tó ẹ wo ẹ má yọra yín lẹ́nu jẹ́ àǹtẹ̀ lọ́jọ́ kùn tí ẹ mọ́ yọra yín lẹ́nu àmúdáde ẹ ṣe sàmójúpẹ́ lọ́wọ́ yín. Mo lórí mi pé mi ò lè kúnlẹ̀ mi bá ní kí n kúnlẹ̀ kí n kí sọkọ̀ mo ṣàfihàn ṣàwádà. Wọ́n dẹ̀ ní pé kó gbé mi padà. Wọ́n gbé mi padà sí ibi tí mo tún so bàtọ́ ṣẹ̀gbẹ́ mi padà síbi tí mo sùn sí kò ju bí 2 minutes lọ bí driver ṣe dé nìyẹn ló bá mi ní pé àǹtí 100,000 tẹ̀sán yẹn kò lè tó o ní pé last week táwọn fẹ́ lọ ní pé àwọn ra epo 150 àwọn sáfìsì mọ́tò yẹn àwọn dẹ̀ ra ọ́ìlì sí ó jẹ́ 198,000 ní pé táwọn bá tún máa lọ ní ọ̀la náà àwọn máa ra epo 150 àwọn máa tún sáfìsì mọ́tò àwọn máa ra ọ́ìlì sáfìsì àti ọ́ìlì yẹn 48,000 ní pẹ̀lú epo 150 ó jẹ́ 198 ní pé so 100,000 yẹn kò lè tó mo kàn ní sí wàhálà mo ti gbọ́ mo àkáǹtì ta ni kí n send owó sí wọ́n wá ní pé kí n send ẹ̀ sí àkáǹtì Àgbàlá ìkànnì kí n má send ẹ̀ síbẹ̀ kí n send ẹ̀ sí àkáǹtì PA ìkànnì wọ́n ṣáà ń takò ara wọn ìgbà tó ṣàyà wọ́n ṣáà ní kí n send ẹ̀ sí àkáǹtì PA mo send ẹ̀ sí àkáǹtì PA yẹn wọ́n dẹ̀ lọ nígbà tí wọ́n lọ tán kò ju bí 20 minutes bó tún ṣe rán ewa ìpá bá mi again nìyẹn ní pé bó ṣe dé ó jókòó ní pé òun fẹ́ rí mi mo ní mò ń gbọ́ kò wá sọ̀rọ̀ mọ́ mo dẹ̀ ń tẹ fóònù lọ ìkan lára àwọn pásítọ̀ yìí wá dé ló bá ní ṣé o ti jíṣẹ́ tó ń rán ẹ fún kejì ìyẹn lòun ò tí jíṣẹ́ o ní pé òun mọ bóun ṣe fẹ́ gbọ́rọ̀ yẹn kalẹ̀ ní máa yẹn wá ní ó máa dé kalẹ̀ náà ni kò sí bó ṣe fẹ́ ṣe ewa ìwà sọ fún máa yẹn pé ṣe bá gbàlagbà lẹ́yìn ó yẹ kẹ́yìn lè bà mí wá bẹ́ẹ̀ ṣe máa bá mi gbé kalẹ̀ fún máa yẹn bá ní pé ṣé òun lọ ránṣẹ́ ni ṣebí ìwọ lọ ránṣẹ́ máa yẹn bá kúrò ó lọ ewa yẹn ṣàn tẹ fóònù lọ èmi náà tẹ fóònù kò sọ̀rọ̀ máa yẹn tún padà wálé lẹ́ẹ̀kejì ní pé ṣó ti sọ fún ìyó lòun ò tí ì sọ fún mi sẹ́ pé òun mọ bóun ṣe fẹ́ ṣàdé kalẹ̀ ọ̀rọ̀ yẹn mo ṣáà wó wọn rọ̀ máa yẹn tún lọ máa yẹn tún wá lẹ́lẹ́kẹta tí máa yẹn wá dúró ewa yẹn wá ní pé yẹn nǹkan tó ṣẹlẹ̀ ní wípé Àgbàlá ló ní pé káwọn wá bá mi ní pé ó sọ pé àwọn broke mo lé mi gan tí mo lie down síbi ìgbọ́n mo broke mo ní sẹ́rí mi kí n jẹun látàárọ̀ ẹkún ni mò ń wà mú bí omi gàrí torí pọ́rọ̀ yín ó ti sú mi case number 1 mo ní mi ìmọ̀ kan tí mo fẹ́ ṣe sọ̀rọ̀ yìí mọ́ tí wọ́n bá mi ní pé nìkan broke mo lẹ́ni tó bá broke kó ya broke for life mo ní 1 naira mi ò ní ló bá ní yẹn kémi má ṣe bẹ́ẹ̀ ní pé àwọn náà mọ̀ pé mo ti try ní pé torí ẹ̀ làwọn ò ṣe mọ báwọn ṣe fẹ́ gbọ́rọ̀ yẹn kalẹ̀ látẹ̀kọ́ táwọn ti jókòó tì mí kíníkan mo ní èmi ò ní owó ẹ̀kan owó èsì tẹnu yín ni 1 naira mi ò ní ọmọ Ìjẹ̀bú dẹ̀ ní ìwà ìyẹn mo wá fi Ìjẹ̀bú sọ fún ní pé kọ́bọ̀ kò ní jábọ́ lápò mi tí máa fi kúrò ní ṣọ́ọ̀ṣì yìí ó wá ní ẹ bó tiẹ̀ jẹ́ 50,000 mo ní lẹ́nu yín ó ti di bó tiẹ̀ jẹ́ 50,000 kò kí ṣe pé kejì send 250 mọ́ send 100,000 mọ́ ó ti di bó tiẹ̀ jẹ́ ẹ tí wá dẹni tó ń bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ kí n jọ bó tiẹ̀ jẹ́ 50,000 mo lẹ búrókì lóòótọ́ mo ní ìbọn kí tí wọ́n yín létí mi ò ní owó tí mo fẹ́ fún yín ẹ kàn ń waste time ara yín ni 1 naira mi ò ní jábọ́ nínú àpò mi mọ́ láti fún yín mọ́ mo nítorí pé olè ní gbogbo yín scam ní yín ẹ kàn ń gbá mi ní láti jọjọ́ ẹ kí ló dé tó fẹ́ pa mí ni tí mo ìbẹ̀rẹ̀ sí ní sunkún nìyẹn ó ṣàn bẹ́ẹ̀ mi kí n jọ kíní kan èyí pásítọ̀ yẹn kíní yẹn dẹ̀ ti mú pásítọ̀ yẹn lára tó bá ti ń sọ̀rọ̀ ní pé kí n fún olówó tí bá ti ní pé mi ò ní báyìí a máa ní kejì mọ́ sọ báwọn ibì kan ní ogún mọ́ ń ṣẹ́ sí máa fi dí pé ṣe lòun rúbọ fọ́lọ́run fi wọ́n lẹ̀ ẹni bá tún gbà ọ pẹ̀lú condition tó wà yìí yóò kó nǹkan tó ń ṣe ẹ̀ yóò ṣe bọ́ tó fẹ́ máa fún mi ní àwọn lines yẹn lálẹ́ ọjọ́ yẹn nìyẹn mo ní ẹ má tiẹ̀ sọ̀rọ̀ mọ́ mo ní sọ pé lines ilẹ̀ máa fún mi láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tó ti máa ń gbowó lọ́wọ́ mi mo lóun náà lẹ́tọ́ ti mú kalẹ̀ lé ni mo ní mi ò lè fall fún mo ní 1 naira mi ò ní lẹ́sìn tó máa sọ kò kí n ṣe nísìnyí ló yẹ kí n back out mo ní pé ṣó dìgbà tí owó yẹn bá wá kù 200,000 nínú àkáǹtì mi kí n tó ní pé mi ò ṣe mọ́ ni mo ní lọ́wọ́lọ́wọ́ báyìí èmi ti opt out o èmi ò ṣe mọ́ mo ní ẹ lè rí mi gbá mọ́ mo ní scam ní gbogbo yẹn ẹ lè rí mi gbá mọ́ mo ò lówó mọ́ next thing ṣé wàá yẹ máa sọ ó ń sọ fún màá nìyẹn ni o ní pé ẹ ṣọmọ pé Àgbàlá ní right láti yọ fídíò èèyàn kúrò lórí page ẹ tí mo ṣe gbọ́ statement ìgbà mo ní ìtorí pé mo decline just a single request nínú numerous requests ẹ ti ń gbé wá fún mi lẹ́ṣẹ̀ threatening mi ní pé ó ní right láti yọ fídíò mo ní tó bá yẹ pé léyìí ló máa jẹ́ kẹ́ yọ fídíò mi lórí page yín ẹ tètè yọ torí mi ò ní fún yín lówó tó bá yẹ pé lè máa fi lé mi bọ́ta kúrò nínú church yín lálẹ́ yìí ní pé kí n má sùn church yín ẹ tètè lé mi torí mi ò ní owó kankan tí mo fẹ́ fún yín o ẹ ti cast mi ò sanwó kankan fún yín mọ́ wọ́n ti wá lọ sí top àbúrò mi lẹ́yìn wọ́n ti kógbó sí yẹn lórí bí yẹn ṣe fẹ́ dá sí yẹn ti fẹ́ bẹ̀ mí pé kí n fún wọn kọ́ máa lọ tí mo ṣe ranjú mọ́ yẹn nìyẹn ìyẹn wá dákẹ́ wọ́n wá sọ fábúrò mi pé ó dẹ̀ bẹ́ẹ̀ gbọ́n ẹ̀ sọ̀rọ̀ náà ìyẹn ní ṣèṣojú kọ́ lè sọ pé òun wá fọ́ mi létí tí n bá dá sí i kí n dá sí kóun fọ́ mi létí òun ò sọ̀rọ̀ òun ò lè dá sí ìyẹn dẹ̀ rọra dìde láàrin wọn ó dẹ̀ lọ ń dáná oúnjẹ tó ń sè lọ́ntì wọ́n ṣàbẹ̀ mí wọ́n fa ọ̀rọ̀ yẹn wá after 10 àbí tó 11 lálẹ́ Monday yẹn tí mo ní mi ò ní fún wọn lówó yẹn bàtó dẹ̀ di Tuesday à lọ sí hospital bá ṣe dé láti hospital mo wá sọ fún pásítọ̀ yẹn àti ay ní pé
mo test tí mo fẹ́ ṣe ní backup ti ní pé kí n má ṣe test yẹn ní 8 o'clock láàárọ̀ ọjọ́ Wednesday mi ò dẹ̀ ní extra 200,000 tí màá tún fún yín fún owó epo lọ́la mo ní sọ ẹjọ́ mo ti reach out sí ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi kan tó ń gbé nìbàdàn ẹni yẹn ń bọ̀ wá gbé mi nísìn ọ̀dọ̀ wọn ni mo máa lọ sùn àárọ̀ ọ̀la wọn máa gbé wa lọ sọ́sibítù tó bá lè ti ṣetán ní backup wọn á dá wa padà sí ibi báyìí alẹ́ ọjọ́ yẹn mo ṣàkúrò ní church wọn lálẹ́ yẹn mo lọ sùn sóòtẹ̀ àárọ̀ ọjọ́ kejì agbéra a lọ sí hospital nígbà tó máa di ní ọwọ́ ọ̀sán mi ì tẹ̀ mọ́ fáwọn èèyàn tó ń bá ní ṣọ́pèjì wọn pọ̀ èké lọ́kọ́kọ́ pè mí ní pé kí lorúkọ péjì wọn ń sọ péjì wọn fún wọn èké ní káwọn má parọ́ fún mi wọ́n ti lọ yọ fídíò mi o mo ní àyọ fídíò mi tẹ̀ bí èké ṣe head kọ́ pẹ̀lú mi ènìyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló pè mí lẹ́sẹ̀kẹsẹ̀ ẹlókèjì lọ́wọ́ péjì Àgbàlá wọ́n ti yọ fídíò ẹ̀ kúrò ń bẹ̀ wọ́n ti post ẹ̀ lómi wọ́n ti yọ fídíò wọ́n ti ẹnìkan tún message mi WhatsApp ní pé wọ́n ti yọ fídíò wọ́n ti post ẹ̀ lómi o mo ní wọ́n fà bómi kàwé yìí má fẹ́ máa jẹ òótọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ bá ṣe wọ péjì wọn nìyẹn èmi wọ TikTok àbúrò mi wọ Facebook bẹ̀rẹ̀ sí ní wá fídíò làbárí fídíò lóòótọ́ wọ́n ti yọ fídíò yẹn kúrò ní péjì wọn ibẹ̀ ni ó ti bí mi ní pé so definitely owó tẹ̀ ń gbà lọ́wọ́ mi láti. You say why you no call Ike at all time when I know everything about Sherry in a crown and Sibuki and Sister Dara I'm about to go away ask or ni and you ma fún wọn no so we can see say tó bá ṣe wọlé àbí pound kila jọ sọ́jọ́ yẹn Amanda kila crown so now a sọ wípé tó bá ṣe wọlé pé kó má wọlé tán fún wọn yẹn kó try láti máa hide go and hide no mo láti bata sọ ani ní time ni was it January tó pé wá January ni now yeah last month a sọ fún yín pé you know what fún wọn nìkan tó kan but any owó tó bá wọlé again kó má sọ fún wọn pé iye báyìí ló ń wọlé mọ́ pé owó tó bá lọ́wọ́ ẹ̀ kó transfer wá lóun ní another account á ní pé má kó yẹn sínú ọ̀dẹ̀ kó transfer gbogbo owó yẹn sínú account ìdíkejì tó níyẹn pé alákọ̀ọ́kọ́ yẹn kó fi ilẹ̀ àmì kó kàn fi change sílẹ̀ sínú ètò mẹ́nu àwọn bàtà owó so everything we know about everything àkàwọn náà ṣì ń ṣe àwọn máa stop ni so wọn ò dé stop. owó sọ́jú gangan tí wọ́n dá fún mi òyìn wà nínú ẹ̀ ni wọ́n ti gba 4 million naira lọ́wọ́ mi. ọ̀rẹ́ sábà ṣe máa padà dá sí lálẹ́ ìwọ̀n náà ti sọ story yìí à ń gbọ́. wọ́n ti gba 4 million nínú gbogbo owó wọ́n dá mo generate 8 million wọ́n ti gba 4 million nínú ẹ̀ àwọn owó ti tèmi tí mò ń dá sọ́tọ̀ tí mò ń rí. èèyàn ní di 13 million fún surgery orí 8 million wọ́n ti gba 4 million kúrò nù ẹ̀ orí wádà orí ẹ̀dẹ́. tí àwọn èèyàn tó ń tún help mi on a neutral ground tó ń fún mi lówó àtàwọn ọ̀rẹ́ mi tó ń send owó sí mi owó yẹn tí mò ń tọ́jú sọ́tọ̀ òun ni mo fi lọ́ọ́ ṣe gbogbo test tí mo ń ṣe ní backup but mi ò jẹ́ kó mọ̀ ní pé mo ní owó extra síbi kan tí mo fi ń ṣe test tí mo lọ́ọ́ ṣe ní backup mo ń jẹ́ kó yé wọn ní pé nínú owó yẹn ni mo ti ń yọ owó test tí mo lọ́ọ́ ṣe the only owó 500 ni mo kọ̀ọ̀kan ni mo yẹn ṣe yọ nínú owó yẹn lówó yẹn fi kù 4.5 ní ọwọ́ mi tó wáyé pé mi ò yarí mọ́ wọn lọ́wọ́ bó ṣe máa gba owó yẹn tó máa gba owó yẹn lọ ní ọwọ́ mi nìyẹn tí mo dẹ̀ máa ẹ wo. àti fan ṣe ti sọ̀rọ̀ nílẹ̀ ẹ pẹ̀lẹ́. kò lè dìde kò lè dáhùn iṣẹ́ ojú kan náà wà. gẹ́ẹ̀ yẹn sọ fún Agbala Gabriel ń ṣe. ọ máa dún owó tó máa dá padà. ẹni ló máa fi dówó yẹn padà. mo fẹ́ bẹ̀rẹ̀ question kan lọ́wọ́ ẹ̀ ṣé owó kan gba àkáǹtì Àgbàlá kọjá láì kó transfer owó sí tó dẹ̀ ní receipt ẹ̀ lọ́wọ́. àwọn ẹwà yẹn náà ṣó ní receipt gbogbo owó yẹn lọ́wọ́ pátápátá. God bless you. Mama account ẹ̀ sínú account ẹ̀ ló ti send owó sí wọn. Account ọ̀dáwó sí ẹ̀ lọ́ọ́ fi transfer owó sí wọn. Wàláì ó máa dá owó wà fún wa. Ẹ má bínú ẹ káàárọ̀ ìgbọ̀ láti pa ẹ káàárọ̀ káàárọ̀. Pásítọ̀ ẹ̀yin sọ wetin wọ́n bí pásítọ̀ Make hold on. ẹ fi reference o. wo àwítúnwé asánkan ogun ò sí ń bẹ̀ mọ́ ẹni tá a ní kó mọ dáàbò bo ni ló ń fìyà jẹ ni ẹni tó fi rẹ̀ hàn gẹ́gẹ́ bí olóore òun náà lárẹ́ ni jẹ́ òun ṣe mí ọ̀ ń gbà mí àṣẹ dúpẹ́ lọ́wọ́ ẹni tí ń ṣe ni títún gbà ni aròpórìl ni ń pé wọ́n ń ṣoore wọn ò lóṣòtì àṣẹ kìí ṣe pé wọ́n ń ṣoore wọ́n lóṣòtì nìkan àṣẹ wọ́n tún ń rẹ́ àwọn tí wọ́n ṣe lóore jẹ mo nígbàgbọ́ pé bàbá sọ ilé yìí ọ̀rọ̀ owú jíjẹ ò sí ń bẹ̀ tọ́ra àjọ tán mi ì ṣe pásítọ̀ nǹkan kò sì dà wá pọ̀ àgbé nùlú kan náà àgbé street kan náà àgbé ládùúgbò kan náà àní kọ́sọ́mà kan náà àṣe nǹkan kan náà ó wà very very disappointing èmi mà wí pé àwọn àṣírí ìkọ̀kọ̀ kan máa tú jáde lórí Àgbàlá Gabriel kọ́kàn jẹ́ pé
n ò mọ̀ pé yóò yá báyìí ni purọ́kì níyì ẹ̀tẹ́ ni wọ́n ń kẹ́yìn rẹ̀ o lóòótọ́ ni lẹ́nìkan ọ̀láyé sáàlà ní kò sí tí í dùn títí tí ò ní tán. ọ̀rọ̀ Muyideen ọkọ̀ọ̀kọ̀ jẹ́ káwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ irú èèyàn t'Agbala Gabriel jẹ́ díẹ̀ ṣùgbọ́n fẹ́ tó rúbò wá lójú kò jẹ́ ká wo ọ̀rọ̀ yẹn jìn especially men n bá ti rí ọ̀rọ̀ lórí mẹ́nu kò ń bẹ̀ ẹ mà sọ pé tó bá ti rí ọ̀rọ̀ lórí ọ mẹ́nu kò ń bẹ̀ ó sì mẹ́nu kò ń bi tọ̀yọ́ ó ní reason ó yàtọ̀ síra wọn òkú ọ̀pápọ̀ mọ́yàwó àwọn táwọn ò ló nínú orí àti rí wọn báyìí ẹ̀wọ̀ gbá àlùmọ̀kọ́rọ́ yìí má ṣe ń gbowó lọ́wọ́ lédè yẹn wọ́n fẹ́ repo sí mọ́tò ó ṣe kẹ́ni ẹlẹ́ni Agbala Gabriel bróòkì 150,000 naira ni ó wà tán bróòkì ẹ̀ ní oníjó bróòkì mọ́ ó bá yàn lọ́kàn jẹ́ o ìbá má ti gbóhùn irọ́ lè sáré fógún ọdún jẹ̀lẹ́ńkẹ́ lóòótọ́ bá lọ́nà dádì mi bóyá mọ́mì mi sì ni àbí bírọ́dà mi tẹ́ ẹ ní kò rí bẹ́ẹ̀ o Agbala Gabriel sọ báyìí o ẹ ń bá ní líǹkì ibi t'Agbala Gabriel ti sọ̀rọ̀ ẹ sẹ́ǹdì ẹ̀ sí mi ẹjá gbọ́ àwíjàre ọ̀gá pásítọ̀ ṣùgbọ́n bó bá jẹ́ pé gbogbo ń tárábìnrin sọ irọ́ ni a jẹ́ pé sinimá àgbéléwò ló yẹ kó lọ máa kọ torí tó bá jẹ́ story writer ó máa good gan ní story writing tó bá jẹ́ pé ó kùkù story ni o tí ìṣe ń tọ́ṣẹlẹ̀ sí ṣùgbọ́n gẹ́gẹ́ bí olójú ìwòye èmi mọ̀ wípé kò sáfikún kò sáyọkó àyọkó lè wà ó lè mọ̀ràn tí àwọn kan reality ni woman yẹn sọ Agbala Gabriel lórí ọ̀fẹ́ àti wí àwíjàre ká má dá yàn lẹ́jọ́ ká má bàa dá wa lẹ́jọ́ well agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òsìkà ṣùgbọ́n tọ́rọ̀ arábìnrin yìí tó bá lọ jẹ́ òótọ́ many of us will be totally disappointed in Agbala Gabriel and this will be the beginning of his fall, of his downfall. Yorùbá ò kí ń trust èèyàn lẹ́ẹ̀mejì ẹ̀yà tó simple ni Yorùbá ò ẹ̀yà tó difficult ni Yorùbá doesn't trust people twice tó bá ti fuck up lẹ́ẹ̀kan ti fuck up náà nù kò tó tún rí mú lọ́dọ̀ wọn ó ṣe ọ́ jẹ́ èèyàn mélòó ni ó wá tọrọ owó fún èèyàn Oríyọmí Hamzat, you have to interfere in this matter of Agbala Gabriel o kí ni kó Oríyọmí Hamzat wá ṣe jàre kí ni kẹ́ni ẹlẹ́ni wá ṣe kí ẹ tún díẹ̀ bí rú àtún díẹ̀ bí rú náà ni àwọn èèyàn complain gbà náà Oríyọmí orogún òwò ni torí pé Agbala Gabriel ti ń popular torí pé àwọn èèyàn ti ń dá sọ́rọ̀ Agbala Gabriel torí pé àwọn èèyàn ti ń fún Agbala Gabriel lówó kó papọ̀ mọ́ra wọn ṣébi ń porí Yọmí ni Ọlọ́run dá láre láàyè tiẹ̀ Ọlọ́run dá kálukú wa láre láàyè tiwa kò ní bára mu ni kò lè bára mu kò lè it can never be equal ọmọ nǹkan owó àti tẹsẹ̀ wa is a very good example kò bára wọn mọ́ Ọlọ́run lè fún alówó bákan náà àlè lókìkí bákan náà àlè lóko bákan náà àlè ní ọlá bákan náà àlè ní ọlà bákan náà àlè níwà bákan náà wọn ò lè fẹ́ràn wa bákan náà gbogbo nǹkan ò lè equal ilé ìtọ́jà jù ní contentment kí kálukú wà content pẹ̀lú tiẹ̀ yóò dẹ̀ nísinmi pẹ̀lú ẹ̀ ẹni tí ó bá ti wà content yóò padà rí ṣòro nílé ayé ẹ̀ o lè ẹ̀fà padà gbọ́ nínú ìtàn ìgbésí ayé mi pé mo lù yàn jìbìtì rí kò wáyé rí kò sì ní wáyé eléyìí confidence àkọ́kọ́ tí mo fi lè tackle anybody
mi gbowó ẹ̀yìn lọ́wọ́ èèyàn yàtọ̀ sówó gbangba n bá nídìí ẹ̀pù lọ́la wọ́n wá ta àwọn tí ó ṣe ó ṣe àwọn tí ò ní ṣe ò ní ṣe. so Ọlọ́run nínú àánú ẹ̀ bíbélì náà sọ wípé ọ̀pọ̀lọpọ̀ kókò ló wà láàrin àgùntàn ṣùgbọ́n àwọn náà gbé àwọ̀ àgùntàn wọ̀ wọ́n wá láwọ̀ àgùntàn ṣùgbọ́n kókò ni wọ́n ajẹranjẹgun wọ́n bá sì fi bọ́ ságbo àgùntàn wọ́n ó sì jẹ yóò sùn wọn. so oríṣiríṣi ọ̀nà ní 419 ń gbà ṣiṣẹ́ oríṣiríṣi ọ̀nà náà ti ń scam èèyàn. àwọn ọ̀nà kan tán fi ń scam àwọn èèyàn ó ti jẹ́ old fashioned so wọ́n wá bẹ̀rẹ̀ sí ní repackage ẹ̀ because àwọn èèyàn kan wà tó jẹ́ pé ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yín náà fẹ́ fi gbà kọ́rọ̀ jọ wọ́n ra àwọn èèyàn tó ń ṣe dáadáa nílé ayé wọn wọn ò wá mọ bọ́n ṣe bẹ̀rẹ̀ ọlà ọrọ̀ tí wọ́n làwọn èèyàn ń wò majority di pastor lónìí torí Adébóyè ló ṣe di pastor ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn di pastor lónìí torí wọ́n rí oyè dépò náà jẹ́ kán di pastor kí wọ́n sì rí lára wọ́n rí bí wọ́n ṣe máa ń pe ọ́tà kọ̀ táwọn èèyàn máa dá 1 billion naira 500 million naira 100 million naira ṣeré làwọn náà ṣe lọ seminary náà ṣe dorí kọ̀nà theology school náà ṣe ń lọ Bible college náà ṣe ń tẹ̀lé pásítọ̀ kan bá gbé báàgì bá gbé bíbélì káàkiri káwọn náà lè kọ́ṣẹ́ pásítọ̀ kí wọ́n lè lọ dáṣẹ́lẹ̀ kí wọ́n lè máa fàwọn èèyàn búta kò dẹ̀ síbẹ̀ ṣe gbọ́n tó àwọn tí wọ́n fi búta ti wà already láwọn tí wọ́n wà kú wà wọ́n pọ̀ irú tarábìnrin kejì yìí ìṣòro tó ní ibikíbi tán bá darí èèyàn lọ ní ọ̀lọ́ ẹni tó fẹ́ ṣe surgery tó ní di 13 million naira tó ń gangan ní 1 million naira àwọn kankan bẹ tó jẹ́ pé ẹbí èèyàn ò lè dájọ́ ẹbí èèyàn gangan ò lè dá 13 million naira ẹbí wo ni ó fún 13 million naira wọ́n máa tẹ́wọ́ ni ìyá last week mo dẹ̀ sanwó school àwọn ọmọ mi wọ́n máa tẹ́wọ́ pẹ́ bẹ́ẹ̀ ni orí ẹ̀rí mi o ọba wà account number mi ní ọba wà account mi ní ìsìn 7 naira ló kù bẹ́ẹ̀ so oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn ń gbà títà Agbala Gabriel yìí bá jẹ́ òdodo yóò bomi tútù sí púpọ̀ nu wa lọ́kàn majority àwọn tí wọ́n ń sóore láti òkè òkun Amẹ́ríkà London Europe torí igi súnmọ́gi lọ́bọ́ fi ń yọ o àwọn gangan ni wọ́n ń dáwó tá Agbala Gabriel fi oríṣiríṣi nǹkan our people abroad ẹlẹ́yinjú àánú ni wọ́n ẹlẹ́yinjú àánú ni wọ́n ẹlẹ́yinjú àánú lọ́pọ̀ jù nínú wọn. tẹ́ bá present story àwọn èèyàn fún wọn wọ́n tètè máa ń pity ju majority wa tó wà nílé lọ àwọn náà ní bùkátà o ṣùgbọ́n wọ́n á ṣàwò pé kan bẹ́tà kan iná fi nawọ́ yóò bomi tútù sí wọn lọ́kàn bẹ́ẹ̀ lómi bá tún jáde lọ́la wọn á sọ kò sẹ́ni tán fẹ́ trust mọ́ tá a bá fi lè trust Agbala Gabriel pẹ̀lú packaging tó lò wọlé because a ṣàánú fáwọn èèyàn á gbowó fáwọn èèyàn yìí l'Agbala Gabriel fi jẹ lọ kì í ṣe iṣẹ́ ìránṣẹ́ pastor ló fi jẹ lọ me can say that categorically kí lọ́mọ̀ nínú pastoral job